tún mú yìí o ìmí ni wọ́n tún mú yìí níbo nílé ayé ń lọ báyìí ẹ wo nǹkan tí wọ́n ká mọ́ lọ́wọ́ pásítọ̀ ló pe rẹ̀ ẹ wo fídíò yìí. ayé ṣe ṣùgbọ́n mú gbowó náwó àwọn ayé ṣe àdúrà gidi ọlọ́run rẹ sọlọ́run rẹ àbí wọ̀ fún ọ̀run rẹ ṣé ọlọ́run rẹ àbí ọ̀run rẹ kí ṣọ́ọ̀ṣì yẹ kí bèrè ti jọ́sìn kí muslim kí mosque ti ìjọka kí gbé wa sílẹ̀ bí kí edu ṣe àdúrà inú ǹdó bẹ́ẹ̀ dúró tó dúró ẹ lè ṣe inú ǹdó ẹ lè ṣe ẹ̀fùpẹ̀ inú ǹdó kí wín ọmọnìyàn àti ẹran kí n ṣe náà wẹ̀. tó lẹ̀ mí ó di iṣu ó dà rẹ̀ jáde. wo sun wo wa ko sínú àpò ẹ. ó mẹ́ja kò mí ní jẹun. ṣé wo yàgbẹ́ ni wo wa ko sàpò ara ẹ. náà tí wọ́n sun ó lẹ̀ mí bí ayé fún mi. kíkó ìwà ṣu sí kíkó ìwà ṣu sí. mú mi lọ station ẹ sọ̀rọ̀. kíkó èṣù sí wo ṣu sí títì. ṣé wo sun wo ko bọ ní àbí kíkó èṣù sí. mo ya jáde. wo yà jáde wo wa ko sàpò ẹ. ṣé wo wa ko sàpò ẹ. ṣé wo wa ko sàpò ẹ. nígbà ó yàgbẹ́ nìkan wo wa ko sàpò ẹ. ẹran kẹ pé ètò ẹran. gbogbo ìdá wọn ṣe wúlò sí má bínú jọ má ṣàánú mi fi ajẹ mi kó dà kó dìbò ìyàjẹ mi o. pásítọ̀ nílé ìpè rẹ o pásítọ̀ ló pè rẹ ṣùgbọ́n oní pásítọ̀ ni ẹ wọ́n bá tẹ̀sí bí níwájú ẹ wọ́n bá kíní àwọn nǹkan mùsùlùmí níwájú ẹ ara wọn tó ń sọ ẹ̀sìn lẹ́nu lélẹ̀ ó sọ ẹ̀sìn mùsùlùmí lẹ́nu ó sọ ẹ̀sìn kìrìsìtẹ́nì lẹ́nu ṣé pásítọ̀ ń lo ìmí ṣé àfáà ń lo ìmí ẹ dá mi lọ ń bò nílé ayé ń lọ ná ìjọka lákùrẹ́ lè ti ṣẹlẹ̀ àbí ṣé bí ìjọka ní àkúrẹ́ wà àríyá ìjọka wà lákùrẹ́ ní mi wà ó dà pé ìjọka wà lóńdó náà mo sáà ń bọ̀ Ondo state lélẹ̀ ń bò nílé ayé ń lọ kò yé mi ní o nítorí pé a fẹ́ lówó náà dẹ̀ ni tó a fẹ́ jẹ́yàn a fẹ́ lo mọ́tò a fẹ́ kọ́lé táwọn sọ pé Yorùbá kan sọ pé ẹni tó bá mọ ibi tí ẹgbẹ́ ẹ̀ ti là á kàn sáré forí sọ̀gì àwọn èèyàn ń dán nǹkan wò nílé ayé lẹ́nìí àwọn èèyàn wọ́n ń dán mẹ́wàá wò nílé ayé lẹ́nìí pé wọ́n fẹ́ lówó wọ́n fẹ́ nọ́rọ̀ ṣùgbọ́n sí bá ti fẹ́ máa bá lọ lélẹ̀ náà ṣáìtì sí bá ti fẹ́ máa bá lọ lélẹ̀ báyìí kẹ́rù máa bá yàn láti jáde láti rán ọmọ níṣẹ́ àgbàlagbà gánṣẹ́ wọ́n gbé àgbàlagbà náà náà so ọgbọ́n wo la fẹ́ dá kí lẹ́yìn tí èrò táwọn tẹ̀lé dẹ́kun gbogbo àpàlàpàlà ẹ̀ láwùjọ wa ẹ fi ròyìn hàn abẹ́ comment section. This is Adomade. Bye for now. Ade Omade, advocate for the masses.